ìyẹn Aládùkẹ́ mà ti sọ̀rọ̀ lẹ́yìn voice note ẹ̀ tí ọ̀rẹ́ rẹ̀ tó gbé jáde síkànnì ayélujára. Kí ni ìyẹn Aládùkẹ́ sọ? Àti pé ọ̀rẹ́ rẹ̀ gan-an ló kọ́kọ́ sọ̀rọ̀ kí ìyẹn Aládùkẹ́ náà tó sọ̀rọ̀. Gbogbo ẹ̀ pátápátá ní play fún yín, ẹ farabalẹ̀. Ṣùgbọ́n kí n tó máa yànnà náà lọ, ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń rí fídíò yìí, mo fẹ́ ká lọ sí abala àríwísí torí pé wọ́n ní ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi ṣèkọ́gbọ̀n. Ta ni ká bú nínú èèyàn mẹ́ta tí mo fẹ́ dárúkọ yìí? Ṣé ọ̀rẹ́ ìyẹn Aládùkẹ́ tó fi voice note síkànnì ayélujára ni? Àbí ìyẹn Aládùkẹ́ gangan tó jẹ́ yí pé ẹnu rẹ̀ ń wa rọ́ọ̀fù nígbà tó ń bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí fóònù? Àbí Fẹ́mi Adébáyọ̀ tó jọkọ rẹ̀ gangan síkánì tó ṣe lódù ìyẹn Aládùkẹ́ tó fi ń sọ̀rọ̀ tí ò fi mọ ìgbà tó yẹ kó dúró? Ẹ lọ sábàlá àríwísí. Ta ni ká bú nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí? Ta lẹ́yìn ó dá lẹ́bi tó bá jẹ́ yín ni? Ẹ já máa bọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ṣe ń lọ síkànnì ayélujára. Ẹ kọ́kọ́ gbọ́n tí ọ̀rẹ́ yẹn Aládùkẹ́ tó sọ. Mò ń padà bọ̀ o, mò ń bọ̀, ẹ má ti lọ ibì kankan. Àǹtí Táyọ̀, mo deliberately láti máa gbé kọ́ yín ni because kí ni tí wọ́n pé à ń bára wa ṣe ká máa fi ẹ̀jẹ̀ sínú ká máa fi tutọ́ funfun jáde fúnra wa. Kí ló dé? Torí pé believe pé mo mọ so much nípa yín, torí pé believe pé ti sọ so much nípa ṣé ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe sọ fún mi pé àkíní kan mú ní the only thing torí pé ti àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi, kí ni àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi? Ẹ fẹ́ parọ́ ọmọkàn yín, ẹ fẹ́ ṣe kí lórúkọ yín, ẹjọ́ tó ṣé irú ọ̀rọ̀ yẹn ṣó dùn gbọ́ létí kí n lọ bọ́ síta kí n lọ sọ? Ṣé believe pé tí mo bá sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi wípé ọ̀rọ̀ Lateef wípé kí lórúkọ tí mo bá sọ ààfọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi fún ọkàn yẹn. Ṣé ẹ gbọ́ voice note tí mo play fún yín? Voice ọ̀rẹ́ ìyẹn Aládùkẹ́ tó gbé voice note náà jáde nù. Lákọ̀ọ́kọ́ ó kọ́kọ́ sọ pé òun kọ́ lòun gbé jáde, ṣùgbọ́n nígbà tó yá ó padà jẹ́wọ́ pé ọ̀rọ̀ náà ń tó jẹ́ kóun ó gbé jáde yìí pé ìyẹn Aládùkẹ́ ó náà parọ́ mọ́ òun tó fi jẹ́ pé ìgbéyàwó tòun náà ó forí sánpọ́n. Kí wàá ní ìyẹn Aládùkẹ́ gangan sọ ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn ìgbà tí voice note náà tó ti tàn káàkiri níkànnì ayélujára? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbádùn ètò. Gbogbo yín náà lẹ ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú voice note náà, ṣùgbọ́n fẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì gbọ́ kẹ́ ẹ lè mẹ́tẹ́ ìdálẹ́bi. Nǹkan tó ṣẹlẹ̀ nínú voice note náà ni pé ìyẹn Aládùkẹ́ ní òun ó bẹ̀rẹ̀ sí máa ṣe interview tó jẹ́ pé òun ó máa parọ́ mọ́ fámìlì Fẹ́mi Adébáyọ̀ látàrí aáwọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ó wá níbi tó le dé gan, ibi tó wọ́n pa irọ́ náà dé. Ẹni tí í ṣe bàbá Fẹ́mi Adébáyọ̀, ìyẹn bàbá Adébáyọ̀ Sàlámì, ó lóun ó rí i pé sẹ́ bàbá ní stroke níbi tí òun ó sọ ọ̀rọ̀ náà dé. Ẹ̀rù bà mí, mo ráyè mo sáfáyé, mo ráyè mo sáfáyé. Ẹ̀rù má bà mí, ọmọ Ibùnà Ádámù, ẹ̀rù má bà mí o, mo ráyè mo sáfáyé. Àwọn ènìyàn ti ń sọ yí pé nǹkan ńlá lọ̀rọ̀ tó sọ yẹn. Àwọn kan sì sọ pé nínú ìbínú ló ti sọ pé ó ṣeé ṣe kó má jẹ́ yí pé kò míì ní ẹ̀ tó jẹ́ yí pé inú ti ń bí sí Fẹ́mi Adébáyọ̀ látàrí nǹkan tí Fẹ́mi Adébáyọ̀ ṣe sí ló jẹ́ kó máa sọ ọ̀rọ̀ náà. Àwọn ènìyàn wá ní pé ẹni tó finú tán eyín ọ̀rẹ́ rẹ̀ tó sọ ọ̀rọ̀ náà sí, òun ló dalẹ̀ tó lọ sẹ́ǹdì voice note náà sí Fẹ́mi Adébáyọ̀. Ó sẹ́ǹdì ẹ̀ sí bàbá Adébáyọ̀ Sàlámì, kódà ó tún sẹ́ǹdì ẹ̀ sí ẹni tó jẹ́ ìyá Fẹ́mi Adébáyọ̀. Òun gan ló fagbọ́n mi sí omi òtó. Ẹ sì mọ̀ pé tẹ́lẹ̀ ihun tí àkọ́kọ́ ń gbọ́ ni wípé wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ òun àti òṣèré orí ìtàgé lẹ́wọ̀n Fúnkẹ́ Akíndélé pé wọ́n tún jọ ń ṣe yùnkínyùnkín, wọ́n jọ ń jẹ mùkúndò, wọ́n jọ ń gbé nǹkan sí nǹkan, wọ́n ń gbé logo sí laga, wọ́n ń gbé laga sí logo. Àsí irọ́ ni. Nínú voice note náà láti mọ̀ pé irọ́ ńláńláńlá ní pé kò sí nǹkan kan tó tún wà láàrin Fẹ́mi Adébáyọ̀ àti òṣèré orí ìtàgé lẹ́wọ̀n Fúnkẹ́ Akíndélé. Kí wàá ní ìyẹn Aládùkẹ́ sọ? Ẹ kọ́kọ́ gbọ́ fídíò kékeré tó fi síkànnì ayélujára. níbi fídíò kékeré
tó fi dá èsì ọ̀rọ̀ voice note padà ó tààgì ẹ̀ bẹ́ẹ̀ ó ní we move ìtumọ̀ ẹ̀ ni pé òun ti ṣetán pátápátá kó wọn máa bá gbèsè ayé òun lọ. Ó wá tún kọ sí iyùn caption ó ní alihamudulilayi ìtumọ̀ ẹ̀ ni pé mo dúpẹ́ fọlọ́run olúwa mo dúpẹ́. Ó tún kọ yóò bẹ́ẹ̀ síbẹ̀ olóhùn dúpẹ́ fọlọ́run. Àwọn ènìyàn tí wọ́n ń sọ oríṣiríṣi èrò tí wọ́n sínú comment section torí náà mo fi ní káwa náà lọ sí abala àríwísí ta ni ká dá láre nínú comment section. Ìyẹn Aládùkẹ́ àwọn kan ní ọ̀rẹ́ rẹ̀ tó finú tán òun ló dáa pé tó bá jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ ò fi voice note náà síta ó ṣeé ṣe kọ́rọ̀ yìí kó má rí bó ṣe rí. Àwọn kan sì sọ yìí pé ìyẹn Aládùkẹ́ gan òun gan láláṣejù pé kí ni ìbá ṣẹlẹ̀ irú ìjà wo ni ìbá wáyé tó wá jẹ́ pé ó wá ń wá ṣubú ọkọ rẹ̀ ọkọ tẹ́ ẹ tí jọ ń jàlùbọ́sà tẹ́ ẹ tí jọ ń jẹ mùkúndùn tẹ́ ẹ jọ ń gbé logo sí laga tẹ́ ń gbé laga sí logo tẹ́lẹ̀ kí wá tún sọ pé o tún ń wá ṣubú ọkọ rẹ̀ nìkan o tún wá ní kí bàbá ọkọ rẹ̀ eyín bàbá Adébáyọ̀ Sàlámì pé àfi dandan lá kí bàbá ní stroke látàrí àwọn ọ̀rọ̀ ńláńlá irọ́ kàbìtì tó fẹ́ lọ máa pa lórí mídíà. Àwọn ènìyàn ní tá a bá ní àwò dáadáa ìyẹn Aládùkẹ́ gan ni ẹja bú. Bákan náà àwọn kan sì ní Fẹ́mi Adébáyọ̀ gan ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló pin ọmọbìnrin náà lẹ́mìí tó fi ń sọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ pé gbogbo ọ̀rọ̀ tí ń sọ nínú ìbínú ni ti ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ yí pé ọ̀tọ̀ ni tó wà lọ́kàn rẹ̀ látàrí ìfẹ́ tó ní sí Fẹ́mi Adébáyọ̀ ọ̀tọ̀ ní nǹkan tí ń sọ jáde lẹ́nu. Ọ̀rọ̀ náà sọ sí ni lẹ́nu o ó buyọ̀ sí. Tó bá jẹ́ pé ẹ̀yin ni ẹ̀yin olólùfẹ́ mi ta lẹ́yìn ó gbẹ̀bí fún ta lẹ́ gbàrí fún nínú Fẹ́mi Adébáyọ̀ tó jọkọ̀ ìyàwó nínú ìyàwó ìyẹn Aládùkẹ́ tẹnu wẹ̀ ń wa rọ́ọ̀fù tó ń sọ blingbingblingbe tàbí ọ̀rẹ́ rẹ̀ tó fi voice note síta táwọn ènìyàn ń gbà bí ẹni gbàgbà ọtí. Ilé ayé asán àfọwọ́lẹ̀ fọ́ọ́bà ká ṣáà máa ṣe dáadáa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn oníjọ́ ẹ bá tẹ subscribe ní sórí YouTube channel wa Ikú Aya Ikú Ọmọ Ikú Ọkọ kan bẹ̀ kò ní wọlé tọ̀ wá pẹ́ǹtùká ò ní ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tiwa náà. Ẹ jẹ́ ká máa sọ ìta máa sọ lẹ́nu yálà a wà lásìkò tá à ń bínú tàbí a ò tiẹ̀ bínú torí pé Ọlọ́run Ọba kò ní jẹ́ á fi ọ̀rẹ́ ká fi ṣọ̀tá ká wò pé ọ̀rẹ́ wa ni. Ẹ̀yin olólùfẹ́ mi ìmí ìtún ń bọ̀ o torí ọ̀rọ̀ náà ó ti di iṣu atayanyan báyìí. Ẹ wo ẹ ṣíà fídíò lè mò ń mú mi bọ̀.